Hey, Kasala tún ti burst ẹ̀yin èèyàn. Portable baby ọmọ Ọlálọ́mí ó mà tún ti ṣàwo orin tuntun jáde fún Koko Zaria. Mo fi pé èèyàn rántí wípé kì í ṣe àkọ́kọ́ gbàsgbòs lélẹ̀ láàrin Portable baby ọmọ Ọlálọ́mí wéré olórin àti Koko Zaria èèyàn Tàfàṣégò. Ṣé ẹ rántí ní nǹkan bíi few months ago Portable baby bọ́ sórí ayélujára yìí tó ti ń pariwo wípé káwọn èèyàn gbà wọ́n lọ́wọ́ Koko Zaria wípé Koko Zaria fẹ́ gba ọmọ òun torí ó ti gbàyàwó mọ́ òun lọ́wọ́ accepted but kó má gba ọmọ òun. Ọ̀pọ̀ ló ń lèlè Portable gbà yẹn pé kí ni orí tó fi fẹ́ máa bú Koko Zaria ṣe evidence nǹkan kan. Àmọ́ kò pẹ́ kò jìnnà Portable jáde pẹ̀lú evidence níbi tá ti rí different videos níbi tí Koko Zaria pẹ̀lú Honeyberry tó jẹ́ kan náà àwọn baby mama Portable tí wọ́n ti jọ ń jó tán jọ ń tún gbá ní oshodi pẹ̀lú ọmọ Portable. After ìgbà yẹn ọ̀pọ̀ wá wò pé bóyá mátà yẹn tiẹ̀ ti lọ sódò ó ti lọ sinmi ni bóyá wọ́n ti settle ẹ̀ amicably láàrin ara wọn. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn lánàá òde yìí lánàá yìí ó ní Portable baby ọmọ Ọlálọ́mí ló bá tún bọ́ sórí ayélujára o ló bá bẹ̀rẹ̀ sí ní compose orin tuntun fún Koko Zaria. Ẹ wò ó soundtrack eléyìí ó gbẹ̀nù tán kódà tó bá ilé bọ́ sórí gbápẹ́rẹ́ wàhálà gidi máa ṣẹlẹ̀ torí nínú soundtrack yìí ó ní Portable baby ọmọ Ọlálọ́mí ló ti sọ àwọn òkò ọ̀rọ̀ ńláńlá ránṣẹ́ sí Koko Zaria. Ó ní ta ló fọpọ̀ mọ́yọ̀ ta lọ dalẹ̀ ó ní Koko Zaria ni ó ní Koko Zaria òrówó tọmọ ó ní kò ní kàríà. Ó tún tẹ̀síwájú tún bí léèrè ó ní ta ló pàgò mọ́yàn lórí ta ń fọ́gò mọ́yàn lórí ìyẹn bàbá Láwórì. Àní àwo orin yìí ṣe àwo orin yìí lẹ́sẹ̀kẹ́. Portable baby ó wá ju bombshell kalẹ̀. Ó ní àwọn ìbejì tó wà lọ́wọ́ Koko Zaria tí ó bí ó ní kó jẹ́ tètè wá owó kó lọ ṣe DNA. Ó ní nítorí òun rí gbọ́ o wípé baby factory ló produce àwọn ìbejì tó wà ní ọwọ́ ẹ̀yìn àwọn ìbejì tó rò wípé òun lòún bí yẹn. Ó ní sòdí ẹ̀fọ́ kó lọ ṣe DNA. Ẹ̀yin èèyàn another gbàsgbòs ló ń lòdì yìí láàrin Portable baby ọmọ Ọlálọ́mí àti Koko Zaria o. Ẹ wò ó kí n tí mò ń sọ bá lè yé yín yékéyéké. Ẹ jájọ wo fídíò yìí o kẹ́yìn náà ò gbọ́ orin tí Portable tó compose fún Koko Zaria lọ́tẹ̀ yìí kẹ́dẹ̀ má bá mi fi ìròyìn náà nípa ìsí comment. Ẹgbọ́n ta ló fọ́gò mọ́yàn o wọ́n ti fọ́pò mọ́yàn o ọ̀dọ́ àdọ́mọ ó bímọ kò tọ́mọ ta ló fọ́gò mọ́yàn wọ́n ti fọ́pò mọ́yàn ọ̀dàlẹ̀ ní Koko kò ní kàríyà o kò lè kọ́ kò lè ka kò gbàṣọ ìtìjú bọ̀ látọ̀run Koko Zaria o kò ní kàríyà o kò gbàṣọ ìtìjú bọ̀ látọ̀run ọ̀dọ́ àdọ́mọ ó bímọ kò tọ́mọ ta ló fọ́gò mọ́yàn o. Ṣé ń gbọ́ mo fẹ́ yọ̀gbẹ́ ẹgbẹ́ ta ló fọ́pò mọ́yàn o. Wọ́n ní baby factory àwọn ọmọ yín yẹn àwọn ìbejì yín ẹ lọ ṣe DNA ìyẹn àwọn ọmọ yín. Wàhálà kọ́ rè ó fẹ́ ṣojú jọ wàhálà kù pọ̀ nínú family house Koko Zaria. Wàhálà lélẹ́yìí o ó bímọ kò tọ́mọ ọ̀dọ́ àdọ́mọ ọ̀dàlẹ̀ ní Koko nǹkan tó ju ọ̀dàlẹ̀ náà máa ń rí nìyẹn wọ́n sàn ọ̀dàlẹ̀ balẹ̀ kú ọ̀dàlẹ̀ balẹ̀ lọ. Ẹ̀rí pé ó lẹ́tìkẹ́ ẹ̀yin èèyàn eléyìí lẹ́tìkẹ́. Mo jẹ́ Koko Zaria máa dá Portable baby ọmọ Ọlálọ́mí lóhùn lọ́tẹ̀ yìí àbí atún ignore ẹ̀ kò ní dá lóhùn. Ǹjẹ́ Portable baby ǹjẹ́ ṣe pé òun lọ ń fi ọwọ́ fa wèrè lọ́yàn lélẹ̀ ṣé kò ti lọ máa fi style fa wèrè lọ́yàn báyìí ṣé kò ti lọ máa wá wàhálà because wàhálà gidi lélẹ̀ wàhálà serious wàhálà òun ni Portable ń wá yìí pẹ̀lú Koko Zaria. And then ṣé gbogbo tí Portable sọ nínú fídíò yìí gbogbo tó fi compose orin yìí ṣé kò ń ṣe defamation of character. Kí ló máa ṣẹlẹ̀ báwo náà ṣe máa yanjú ẹ̀ sí ẹ̀yin èèyàn gbogbo bó bá ṣe ń lọ ní gbígbóná ní yàjó ẹ jẹ́rìí wípé lórí ìkànnì DigiNaija
màá tún gbé wá fún yín live and direct. Ẹ má wá gbàgbé gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ má bá mi follow Digi Naija online lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí máa gbé yín lórí page wa, and gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ wa náà lórí ìkànnì YouTube, ẹ̀yin náà ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí, kẹsì máa on notification bell yín so that ẹ tètè máa get notified lórí fóònù yín tàbá tètè ju new update wá. Ìhà tí ọ̀rọ̀ Portable Ọmọlálọ́mí bá tọkọ sí yín, ẹ máa bá mi jù sí kọ́mẹ́ǹtì. Ká tún pàdé láyọ̀ àti àlàáfíà. Ó dàbọ̀.